níbi àti agbáṣàká àwọn àṣẹdálẹ́gbẹ̀dì àná ẹ bá fún ọ ní àtẹwọ́ tó rinlẹ̀ bí ọ̀rọ̀ òjò fún olùkọ́ Bùkọ́lá àtúnlẹ̀ ṣe jù bẹ́ẹ̀ lọ ó yà wọ́n ẹ dìde fúyà tó wọ́n kọ́ lọ ṣe kábíyèsí fi kú bàbá yìí náà. tètè fẹ́rìn àwọn tí wọ́n àjọ ń lọ rèé. mo ṣe kábíyèsí fún bàbá mi ikú bàbá yèyé aláṣẹ Kejì. mo kí gbogbo àwọn bàbá wa Ọ̀yọ́mèsì tí wọ́n wà ní ìkàlẹ̀. mo kí gbogbo àwọn ìyá wa olórí tí wọ́n wà ní ìkàlẹ̀. mo kí gbogbo àgbààgbà. mo kí oyún inú, mo kí àṣẹ ẹ̀bí, mo kí ọmọdé, mo kí àgbà. ẹ̀yin àgbà wípé ọ̀rọ̀ tá a bá ń ṣe tá a fojú ẹ̀rọ ọmọdé tó ṣe bí òwe. ẹni wo ọ̀rọ̀ bẹ́ẹ̀ yóò padà di ìparun ni. bákan náà kí n tó sọ̀rọ̀ níbí mo gbọ́dọ̀ kan sára sí ọkọ̀ pàtàkì lára àwọn alọ́mọ́ṣe gbàgbé èyí wà làgbà Adébáyọ̀ Fálétí tí wọ́n ti rẹ̀ jù àgbà àmọ́ tí irú èmi tí mo dúró yìí ò lè gbàgbé wọn. torí nígbà tí mo kọ ìwé alákọ̀ọ́kọ́ tí mo pè ní ìgbà tirẹ̀ rèé tí bàbá yìí ni wọ́n wá pè mí wọ́n ní ìwọ náà ló kọ́ pé kí n sọ ohun tó wà nínú ẹ̀. mo wá sọ ó wá fún mi ní iṣẹ́ ìyún ní ọdún 2015 pé iṣẹ́ tí ó farasin tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní nípa àwọn akọni ilẹ̀ Yorùbá bí ọ̀pọ̀lọpọ̀ àwọn akọni ni wọ́n ti wá tí wọ́n ti ṣe iṣẹ́ takuntakun tó yẹ ká lóye nípa wọn tí òfin ní jẹ́ wípé àwọn àjòjì gòdògbò yóò wá mọ́ ti òkèèrè wọ́n á máa sọ ìtàn wa fún wa. ìgbà tí wọ́n wá gbéṣẹ́ ilé mi lọ́wọ́ mo wò pé báwo ni mo ṣe fẹ́ gbé gbà. mo wá gbìyànjú láti tún wo àwọn iṣẹ́ àkọsílẹ̀. mo wo ti àlùfáà àgbà Samuel Johnson, mo wo ti Robert S. Smith àti àwọn nǹkan míì. mo wá yan Aláàfin Àjàká lọ́dún náà lọ́hùn. àmọ́ gẹ́gẹ́ bí ọ̀dọ́ mo ṣàrà ìgbà tí mo tún wá rà tí mo tún wá dé Oríta Òté gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ gbé ìtàn akọni tí ó fẹ́ ṣe àkọsílẹ̀ rẹ̀ sí ìwé eré oníṣe tí a fi lè rọrùn láti lè gbé sí ojú sinimá. torí iṣẹ́ mọ̀ pé ní àwùjọ tí a wà lásìkò yìí tí a ò bá fẹ́ parọ́ ẹ̀ka owó èèyàn ló ń kàwé àmọ́ tí ó bá wà lójú fọ́nrán á rọrùn láti dí ọ̀dọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn. mo wá wò pé iṣẹ́ tí a fẹ́ gbé ìtàn akọni tá a fẹ́ ṣe àgbékalẹ̀ rẹ̀ láti fẹ́ jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó mọ̀ bóun náà ṣe gbé kalẹ̀ ní eré onítàn. ìgbà tí mo wá dé Oríta Òté yìí ní ọdún 2017 mo tún wá sí Ọ̀yọ́ yìí bàbá pàtàkì bíṣọ̀bù àgbà Ayọ̀ Ládìgbòlù tí mo dárúkọ wọn lórí ìkúnlẹ̀ bàbá ni mo lọ ká mọ́lé lọ́dún náà. wákàtí méjì ni bàbá lò pẹ̀lú mi tá a fi ṣàlàyé èmi sọ eléyìí tí mo ti rí gẹ́gẹ́ bí àbájáde àwọn ìwádìí tèmi ti ṣe. bàbá náà tún ṣe àlàyé tiwọn. mo wá lọ lọ́dún náà. ìgbà tí mo wá padà wá tí ó di odidi ìwé tí bàbá Ọládẹ̀jọ Òkèdìgí táwọn náà jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn àgbà òǹkọ̀wé ilẹ̀ Yorùbá tí wọ́n kà á tá a sọ di odidi tí mo tún wá gbé padà wá fún bàbá Ládìgbòlù. bàbá wò ó wọ́n ní nínú bí àsìkò yìí ṣe rí tó jẹ́ wípé púpọ̀ ọ̀dọ́ bí a fi ayé ká ṣeré ká kọrin ó ní wọ́n lu àsìkò wọn fún ó sì lu àsìkò tiẹ̀ láti gbẹ́rù nǹkan báyìí kalẹ̀. ó yẹ kí akọ̀sára sí ọ wọ́n fún mi ní ọ̀rọ̀ ìwúrí. lẹ́yìn ìgbà yìí ni mo tún wá rí ẹ̀gbọ́n mi dáadáa ìyá mi pàtàkì èyí ni ìyá wa Fọláṣadé Adéyẹmí tí mo dárúkọ wọn lórí ìkúnlẹ̀ náà. a jọ sọ̀rọ̀ kọ̀rọ̀ lásọ̀rọ̀ débi ìwé Aláàfin Àjàká. wọ́n wá ní pé mo ṣe ìwé lórí ọ̀kan pàtàkì lára akọni tó ti jẹ́ Aláàfin nílé Ọ̀yọ́ mi sì gbé dọ́dọ̀ bàbá. mo ní kò sí bí mo ṣe fẹ́ dọ́dọ̀ bàbá ni àwọn ni wọ́n wá ní àwọn á bá mi fún bàbá lẹ́yọ kan àwọn á sì ṣètò bí màá ṣe ṣàlàyé nípa Aláàfin Àjàká yìí láàrin ìṣẹ́jú méjì ní ṣókí ni ò ní gbà wá lásìkò. ṣé ẹ mọ̀ wípé tá a bá léèyàn le ká tó lè sọ kúwèé èèyàn bí ẹni tó le á ní tó le. ayé tá a sì wà yìí ayé yìí bẹ̀rù ẹni bí èèbá ṣe pé wọ́n bá mọ̀ wípé ó lè fi nǹkan ṣàwọn. ẹni jẹ́jẹ́ t'Aláàfin Àjàká jẹ́ ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ òun ló jẹ́ wọn ó fẹ́ fi lọ. ẹ̀gbin tí wọ́n wá fi lọ ọ̀hún
tá a bá wà wò títí di àsìkò yìí títí di ìṣẹ́jú tá a wà láyé fi ẹ̀gbin lu ẹni jẹ́jẹ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹni tí wọ́n bá ti mọ̀ pé èèyàn mìíràn ni wọ́n á ní ẹ̀ tí ẹ ò lé wọ́n sọ ń gbá nímú tí ẹ ò lé náà ni àwọn ẹni tí wọ́n bá ti mọ̀ wípé kò gbẹ̀gbin tí wọ́n ti mọ̀ wípé kò gbà gbẹ̀rẹ́ ó ní gbèdéke ẹ̀wọ̀n ẹ̀gbin tí wọ́n fi lọ́rú ẹni náà ó ní mo ṣe wá wò pé àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láyé ìgbà náà ó sì ń ṣẹlẹ̀ láwùjọ wa títí di òní bí èèyàn bá ti rò wọ́n á fẹ̀gbin lọ bó bá le wọ́n á tún máa ké kí ipò le ó túmọ̀ sí wípé bó o le lálejò wá wí bó o rọ̀ lárọ̀ jù ayé arí ń sọ àmọ́ ohun tó dáa jù ní kéèyàn ó jẹ́ ní ìwọ̀n ọ̀tún ìwọ̀n òsì èyí ò láyé òfin ní rí nǹkan wípọ̀ àmọ́ kókó ni wípé kò sí tá a lè ṣe táyé òfin ní rí sọ àmọ́ ohun tó wọ́n jẹ́ jù gẹ́gẹ́ bí èèyàn ni wípé kó ní ipòkípò tí a bá wà ká gbìyànjú láti la ipa tó bẹ́ẹ̀ tí ó fi jẹ́ wípé tó bá dijọ́ kan àjò tá a ràjò tá a sí mọ́ ayé a lè sọ wípé nígbà tí lágbájá wà ipa pàtàkì tó kórè ẹ ṣé púpọ̀. ẹ bá mi fún olùkọ́ Bùkọ́lá ní àtẹ́wọ́ tó rẹlẹ̀ bí ọ̀wàrà òjò láì fọ̀tápè láì sì tó nà pẹ́nu Aláàfin. oṣù lẹ́bí ìbátira oṣù lẹ́bí ẹ ṣeun ọ̀nàmọ́gà ẹ jẹ́ kí a máa là á lóko a máa lápẹ̀rẹ̀ o kò bá sì dá kí bóyá tí wọ́n bá ti mú orúkọ wá kí wọ́n máa bu àmì lé lórí kò sí wàhálà tó bá jẹ́ ọ̀nàmọ́gbà dòmírédò anamọ́gbà rérérédò yóò bá mọ̀ sí eré lẹ́pẹ́ ni kẹ́sì.